kò sóhun tó wà lókè tí ò gbalẹ̀ kọjá rí. ẹyọ oró àgbàdo ní dìrín, ìkan òjò ní dàgbàrá, àgbàrá òjò ní domi òkun domi ọ̀sà, ẹ̀yìn adìẹ ní dòròmọdìẹ, òròmọdìẹ ní dàgbébò òun àkùkọ, agódóńgbó ní dẹṣin, ìsín ẹja ní dàrọ̀ gidigba lálẹ́ odò, ọmọdé òní ní dàgbà lọ́la, àgbà wàá búra bẹ́ẹ̀ ò sí ọ rí, ọmọdé ní ká fún gbogbo fún. ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. ẹ kú déédéé wòye o, Káyọ̀dé ọmọ Àjàó ló kọ tèmi ń jẹ́. mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi o. níbo làwọn bàbá wa ti máa ń pa irú òwe báwọn? kí ni tó ṣẹlẹ̀ táwọn bàbá wa fi máa ń pa irú òwe báwọn? ìyàwó àbúrò di mẹ́fà, ẹni wọn fi pẹ̀lẹ́ wá tẹ̀gbọ́n, ẹ̀bẹ́ yẹn bá mà dáhùn rẹ̀ ẹ fi sínú comment section tá a pè ní àríwísí. ìkànnì àríwísí là ń pè ní comment section. ẹ̀yin ẹ fi ìdáhùn ti yín síbẹ̀, kí lè ròǹgbà yín. ìyàwó àbúrò ó di mẹ́fà, ẹni wọn fi pẹ̀lẹ́ wá tẹ̀gbọ́n. bẹ́ẹ̀ ní táwọn bàbá wa gbà lérò tí wọ́n fi parú òwe báwọn, mo fẹ́ kẹ́ ẹ jájọ sọ nínú comment section. Káyọ̀dé Àjàó ló kọ mi. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá mi subscribe sórí YouTube mi èyí tá a pè ní Àròyé TV. gbogbo àwọn ojúpọ̀nà tó kù náà, ibi tẹ́ ẹ ti ń bá fọ́nrán mi pàdé, ẹ máa bá wa follow wọn, ẹ máa subscribe sí, ẹ kẹ́ ẹ sì máa like, kẹ́ ẹ máa drop comment, ẹ share rẹ̀ dáadáa o, ẹjọ́ pọ̀. ẹ má jà á gbà ká jẹ́ kí àṣà wa àti ṣe wa kó parun. àṣà Yorùbá ò ní parun, Yorùbá ò ní bàjẹ́, Yorùbá ò ní mẹ́rí, yọ ọmọ ojú wa ṣe o. àṣẹ Èdùmàrè, ẹ ṣeun.